o lè dé kó sọ pé o fẹ́ pa Yẹhudi run, kò rọrùn. O lè dé kó sọ pé o fẹ́ pa Kírísítẹ́nì run, kò rọrùn. In tí wọ́n dẹ̀ gbé wá ẹ̀sìn yẹn ó lè yí padà látọwọ́ wọn, kì í ṣe pé bí ẹni ta fi rán bó ṣe fi jíṣẹ́ fún wọn nìyẹn. Wahdaniyya òun ni wọ́n pèpè lọ bẹ̀ lẹ́ni tí a fi rán iṣẹ́ ẹ̀ ló jẹ́. Kí ni àrùn tó ń ṣe wá, kí wá ní ìwòsàn tí a lò sí? Akramakumullah, kí Ọlọ́run kó járí pẹ̀sẹ̀. Tó ń ṣe àwa mùsùlùmí Akramakumullah. Ṣáájú kí Islam tó dé, Islam bá Yahudiyya, ó bá Nasraniyya. Yahudiyya yẹn a gba nǹkan tó lé ní alfu sana kí Islam tó wọ̀, kí Islam tó dé. Nasraniyya ó gba 500 sana lọ́wọ́ kánẹ̀ Muhammad tó dé. Sallallahu alayhi wa sallam. Ọgọ́rùn ọdún márùn-ún tàkọ́kọ́ gba ẹgbẹ̀rún. So Yahudiyya kí Christianity tó kí Islam tó dé, ẹgbẹ̀rún ọdún kí Islam tó dé, ọgọ́rùn ọdún márùn-ún kí ní Yahudi wà kí Christianity tó dé, ọgọ́rùn ọdún márùn-ún ní Christianity ti wà kí Islam tó dé. Wọ́n bá mi wò wípé Yahudiyya tó ti wà lọ́gọ́rùn ọdún márùn-ún, Nasraniyya tó ti wà lọ́gọ́rùn ọdún márùn-ún, ẹgbẹ̀rún ọdún kí Islam tó dé. Wọ́n ti ṣáájú, wọ́n sì ti ní àwọn ìpèpè tí wọ́n ń pè tọ́nà là fún wọn. Wọ́n sì ti ní ìlàjú lórí nǹkan tí yàn ń ṣe láàrin ọgọ́rùn ọdún márùn-ún kékeré kọ́, nǹkan tí yàn ń ṣe láàrin ẹgbẹ̀rún ọdún kékeré kọ́. So eléyìí nígbà tí Islam dé, bí bàtà bá wọn, Ọlọ́run sì fẹ́ kán máa wà ni wọ́n fi wà dè ní. O lè dé kó sọ pé o fẹ́ pa Yẹhudi run, kò rọrùn. O lè dé kó sọ pé o fẹ́ pa Kírísítẹ́nì run, kò rọrùn. Ọlọ́run fẹ́ kí wọ́n sì máa wà ni wọ́n ń wà. So in tí wọ́n dẹ̀ gbé wá ẹ̀sìn yẹn ó lè yí padà látọwọ́ wọn, kì í ṣe pé bí ẹni ta fi rán bó ṣe fi jíṣẹ́ fún wọn nìyẹn. Wahdaniyya òun ni wọ́n pèpè lọ bẹ̀ lẹ́ni tí a fi rán iṣẹ́ ẹ̀ ló jẹ́. So Yahudiyya ìfi èèyàn jọ Ọlọ́run, ìfi Ọlọ́run jọ yàn, àwọn yẹn gbé wọ ni, kì í ṣe òun l'Ànábì Musa gbé wá. Ànábì Isa, Jésù lọmọ Ọlọ́run, Jésù lọ́lọ́run, Jésù kí ó dé bá wọn ni, òun kọ́ l'Ànábì Isa gbé wá. So ìgbà tí àwọn Mùsùlùmí Jafar mo sọ ń bí jọ nígbà tí wọ́n ṣe hijira lọ sí Habasha,
ọba Habasha wá ní torí Christian lòun laysa bayna dinina wa dinikum akthar min hadha al-khat ó mú ọ̀pá ẹ̀ ó dẹ̀ fi lálà kò sí yàtọ̀ láàrin ẹ̀sìn wa àtẹ̀sìn yín tó ju ìlà tí mo fà yìí lọ bí láyẹn ṣe tí bó ṣe wà tẹ́ẹ́rẹ́ táwọn wò tó fẹ́ lè parẹ́ mọ́ra wọn bẹ́ẹ̀ lẹ̀sìn Christianity àti Islam bẹ́ẹ̀ lẹ̀sìn yẹn ṣe wà tí nǹkan tó wà láàrin wọn fẹ́ lè parẹ́ tó fẹ́ má sí yàtọ̀ rárá so ìyẹn àárí bẹ́ẹ̀ òun ló wá kéwú fún yín pé ìpèpè tí wọ́n ń pèpè àti nǹkan tí wọ́n ń pèpè lọ kò ní fẹ́ sí yàtọ̀ sí nǹkan táwa ń pèpè àbí nǹkan tó yẹ ká pèpè sí kò ní fẹ́ Ànábì Ìsá ńgbà tó dé ó ní mi ò wá láti pa òfin run bí kì í ṣe láti mú un ṣẹ ìyẹn ni pé òfin tí ó wà nínú àtọ́wúrá òun wá parẹ́ òun fẹ́ mú un ṣẹ ni bẹ́ẹ̀ l'Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kò wá lọ́lọ́run fi làwọn èèyàn kan wọ́n ṣì gbọ́ àṣìgbọ́ ló wà ń bẹ̀ ma nansakh min ayatin aw nunsiha na'ti bi khairin minha aw misliha ọlọ́run lóhun ò ní nansakh min aya ní pa ìkan rẹ̀ aya kan ká parẹ́ aw nunsiha àbí ká gba àwọn èèyàn lágbé ẹ̀ na'ti bi khairin minha àbí ká méyì tó dájú lọ wá àbírú ẹ̀ gan-an ká mú wá. ta'lam anna Allaha ala kulli shay'in qadir. ẹ mọ̀ pé ọlọ́run ọba ala kulli shay'in qadir ó lágbára lórí gbogbo nǹkan so nansakh min ayatin aw nunsiha kìí ṣe pálkùránì gan-an lọ́lọ́run wí tọ́rọ ọlọ́run ò ní gbàgbé nǹkan kan ní alkùránì kò sí ní kí wọ́n gbàgbé nǹkan kan lófin kó máa wá nísìn a lè sọ pé constitution ká ní amend the constitution àwa nìyẹn tọ́rọ a lè rórí ibi ta rórí sí lánàá ọ̀nà tún lè má gbàgbẹ̀ mọ́ ọlọ́run kọ́ nìyẹn ahkama kulla shay'in ó ti mọ gbogbo ẹ̀ ó dẹ̀ dá pín gbogbo ẹ̀ ló gé òfin tó bá ṣe kìí ṣe pé ó fẹ́ tún wá parẹ́ kò ní pa òfin kankan rẹ́ uhkimat ayatuhu ó ti fi rinlẹ̀ ó ti dájọ́ ẹ̀ summa fussilat min ladun hakimin khabir so ó fi hàn wípé ọlọ́run ò jẹ́ kí àyà yẹn la naskhu fil Qur'an la naskhu fil Qur'an kò sí nasikh wa mansukh nínú al-Qur'ani tú dáadáa tó bá wò ma nansakh min ayatin aya yẹn ó lè má jẹ́ aya Qur'ani tó bá tuntun bá mi wa fi kulli shay'in lahu aya aha aya Qur'ani kọ́ ló ń wí ma nansakh min ayatin kò sí nǹkan tá lè mú wá ní mùjíza aw nunsiha àbí ká gba àwọn èèyàn lágbé ẹ̀ na'ti bi khairin minha aw misliha
a mú irú ẹ̀ wá àbí in tó farajọ tó dáa jùlọ. وكم من آية في السماء والأرض يمرون عليها yẹmúrúnà àlẹ́ kìí ṣáyà kùránì ló ń wí yẹn. أكرمكم الله. so máa náà sá Kùránì náà dẹ̀ tún lè lè. àyà kùránì náà ni àmọ́ nǹkan tó ń sọ yẹn kìí ṣáyà kùránì. Allahu akbar. so àwọn in táwọn èèyàn kó wọnú Islam nìyẹn. kìí ṣe pé Ànábì ló ń sọ. Sallallahu alayhi wa sallam. àwọn èèyàn tí wọ́n rí pé ẹ jẹ́ ká mo ń sọ̀rọ̀ lọ ni mi ò tí ì fẹ́ àbí mi ò yà sí bẹ̀ yẹn tó bẹ́ nítorí pé ọ̀nà bẹ̀ yẹn pọ̀ ó dẹ̀ fẹ̀. yóò tún máa gbé wa kúrò ní. ṣé ó gbé wa kúrò lórí agbọ́nrin tá a fẹ́. so gbogbo wọ̀nyí òun láàfi wá ṣe láfi gbọ́dọ̀ máa fura àbí kẹ́kọ̀ọ́ lára àwọn aṣáájú wa lára Christianity àti Yehudiya. nǹkan tán bá ṣe ojú ọ̀nà tí wọ́n bá gbà tá a fi tọ̀. Ọlọ́run náà ló sì ní a máa ṣẹ́kù. Ọlọ́run náà ló ní kán máa ṣẹ́kù. Akramakumullah. wọn ò ṣe parẹ́. wọn ò ṣe parẹ́. ilé báwọn náà ò ṣe lè pa fasalu bẹ́ẹ̀ ni wọ́n lè pa Islam rẹ̀. fasalu ahla dhikri in kuntum la ta'lamun. so àwọn ahlu dhikri yẹn àwọn yẹn Yahudiya àti Nasraniya ni in kuntum la ta'lamun bẹ́ẹ̀ bá mọ ọ̀nà dáwà wọ́n kọ́ yín. ẹ wò wọ́n kọ́ṣe. Allahu akbar. ẹ kọ́ṣe lára wọn. so òun ni bàbá wa sọ yìí dáìmù dáwà mẹ́ta náà ni àdáàmàtul ula òun ni muharabatul jahal àdáàmàtul thaniya ẹlẹ́ẹ̀kejì òun ni muharabatul faqr ẹlẹ́ẹ̀kẹta òun ni muharabatul marad ìbárùn jagun ìbá òṣì jagun àti ìbá ìmọ̀kan jagun. ìbá ìmọ̀kan jagun yẹn pẹ̀lú insha'ul madaris dídá àwọn ilé ẹ̀kọ́ kalẹ̀, insha'ul mustashfayat ká dá hospital kalẹ̀ lil marad, insha'ul musana' sharikat ká dá ilé iṣẹ́ kalẹ̀. àrùn tó wá ń ṣe wá àìmọ̀ àwọn nǹkan wọ̀nyí òun ló jẹ́ kárùn máa ṣe wá bẹ́ẹ̀. àmọ́ bọ́n ṣe ń bóṣì jagun, àmọ́ bọ́n ṣe ń bá ìmọ̀kan jagun, àmọ́ bí wọ́n ṣe ń bá àrùn jagun. òun làwọn kan tún sọ àkọ́kọ́ ń bẹ̀ ká bá àìmọ̀kan jagun. a rí i pé ilé ẹ̀kọ́ gbogbo nǹkan tẹ́sìn ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tí mò ń sọ yìí, Yahudiya, Nasraniya, al-Islam, in tó gbé dání muharabatul jahal òun ni. ìgbà táwọn Christianity bẹ̀rẹ̀, nígbà táwọn Ànábì Ìsá bẹ̀rẹ̀ school, táwọn Ànábì Ìsá kọ́kọ́ lọ, ó wà ní wọ́n bá kọjá sí ọwọ́ òkè ní Masari, ibi tí wọ́n gbé Ànábì Ìsá sá lọ.
nígbà tó wà ní kékeré. Ibi tí wọ́n gbé sálọ yẹn ó wá padà bọ́ sí ilẹ̀ mọ́sárì ní ọwọ́ òkè. Chọ́ọ̀chì yẹn ní ìsìn mo gbàgbé orúkọ ẹ̀ but ó wà ń bẹ̀. Ọlọ́run á rán mi létí kí n tó ká tó ṣe tán. So ibẹ̀ ni wọ́n gbé sá lọ. Chọ́ọ̀chì yẹn wà ń bẹ̀. Ibi tí wọ́n gbé sá lọ yìí, ibẹ̀ ló àti títí tó fi lọ ilé ẹ̀kọ́, tó fi kẹ́kọ̀ọ́, tó fi kó tó di pé ó bàlágà, ó di ọmọ 30 ọdún. Iṣẹ́ tó fẹ́ wá jẹ́ la fi rán níṣẹ́. Ànábì Ìsá ò yí ṣẹni tí ò mọ́kọ, ò ń ṣẹni tí ò mọ́kà. هذه واحدة. Ànábì Musa ó mọ̀ ọkọ, ó mọ̀ ká. Ọlọ́run fi وكتبنا في الألواح, Ọlọ́run ṣe kọ fún nínú slate tọ́lọ́run fi làwọn òfin mẹ́wẹ̀ẹ̀wá tá kọ́kọ́ fún. ما تلك بيمينك يا موسى قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى. So ọ̀tà Ànábì wa Muhammad tó fẹ́ jẹ́ lẹ́ẹ̀kẹta tá fẹ́ wí kò mọ̀ ọkọ, kò mọ̀ ká. Nǹkan tá dẹ̀ fẹ́ fi ràn ó jẹmọ́ kíkọ, ó jẹmọ́ kíkà. Lọ́lọ́run ṣe wípé ó mọ́kọ mọ́ká Nun wal qalami wa ma yasturun. Torí Nun yẹn ìgò tàdá ni tó kún kẹ́kẹ́. Ọmọ yẹn pé Nun bẹ́ẹ̀ni ó kẹnu, ó jọ̀gò tàdá. Wal qalami àti kálámù tí wọnú go dáadáa yẹn tí kọ nǹkan. Wa ma yasturun àti nǹkan tó ń kọ. Allahu Akbar. Hayyakumullah. So ó sọ̀kalẹ̀ fún ikra máa kà wa ma ana biqari. Ó ní mi ò mọ̀ ká. Ọlọ́run ní ká. Mo mọ̀ pé ó mọ̀ ọkọ mọ̀ ká náà tẹ́lẹ̀, àmọ́ mo pa á láṣẹ pé máa kà ní ìsìn. Iqra bismi rabbikal a'la. Pẹ̀lú orúkọ Ọlọ́run ọba tó ga jù. Alladhi khalaqa fasawwa. Ẹni tó dá ẹ̀dá tó sì ṣe ní dọ́gbadọ́gba. So اقرأ باسم ربك الذي خلق. اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم. Ọlọ́run bá ló fi mọ̀mọ́ gègé. علم الإنسان ما لم يعلم. Òun ló fi mọ ẹ̀dẹ́ èèyàn ma lam ya'lam, in tí ó mọ̀ tẹ́lẹ̀. So Ànábì fi wá, Ànábì tí ó mọ̀kọ mọ̀ká ẹ̀ náà ummiyu allamahu al-bari fa'addabahu. وعلم العالمين العلم والأدب. وعلم العالمين العلم والأدب. أمي أمي علمه ẹni tó yá pé الباري وأدبه. bí ìyá ẹ̀ ṣe bí ló wà.
kò mọ́kọ kò mọ́kà Allamahul bari wa adabahu. ọlọ́run ọba tó ń dẹ́dà òun ló fi ìmọ̀ mọ́ wa adabahu ó sì kọ́ lẹ́kọ̀ọ́ wa allama al-alamina al-ilma wal-adaba. akọ gbogbo ayé yìí ní mímọ̀ ó sì kọ́ wọn lẹ́kọ̀ọ́ tí wọ́n bá kọ nǹkan kalẹ̀ báyìí ànábì ò mọ́kọ ò kò mọ́kà tí wọ́n bá ṣe kọ rárá ilé ìkọ́ mú mínì pàárẹ̀ sallallahu alayhi wa sallam. ìjọ tí wọ́n ṣe ìjọ Sulhu Hudaybiyah ìgbà tí wọ́n ń ṣe súlù yẹn tán fẹ́ kọ ànábì wọ́n wá ní Suhaili wá ń sọ fún wọn pé ó ní uktub bismika Allahumma ìyẹn wá yí padà ìyẹn wá kọ bismillahir rahmanir rahim bismillahir rahmanir rahim ó wá ní kí ló kọ bismillahir rahmanir rahim kọ bismika Allahumma ṣé èyàn ò dá ni ànábì ni kọ́ fún àdó à ń kọ́ lọ́wọ́ débi tán fẹ́ bẹ̀rẹ̀ kí wá ní hadha ma tasallaha alayhi Suhail wa Muhammad ní tọ́ ń bá kọ hadha ma tasallaha alayhi Suhail wa Muhammad Rasulullah ànábì ni kó parí eléyìí rẹ̀ ó wá fi hàn ibi tó kọ Muhammad Rasulullah sí yẹn ànábì wá parí pa Rasulullah rẹ̀ Muhammad kalẹ̀ so ó bá pa Rasulullah yẹn rẹ̀ sallallahu alayhi wa sallam kò lọ ilé ẹ̀kọ́ báwo ló ṣe mọ̀ yí pé ibẹ̀ yẹn ni Rasulullah sallallahu alayhi wa sallam so علمه الباري وأدبه فعلم العالمين العلم والأدب فعلم العالمين العلم والأدب إمام مدرسة التنزيل حاكمها مدرسة التنزيل حاكمها وما قرأ كتبا منها ولا كتبا وما قرأ كتبا منها ولا كتبا tá a bá wọnú ẹ̀ yóò máa jìn sallallahu alaihi wasallam. ànábì ṣe dókítọ̀ tí wọ́n bá sọ pé ewé ò kí ń jẹ́ kí ló wá bá débi Tibbu Nabawi kí ló bá débi alhabatu sauda ó wà ẹbọ ni ò dátmọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ó parẹ́ bẹ́ẹ̀ ó parẹ́ so mọ́ ṣe wà bá nàbí ṣiṣẹ́ ni na àwọn muharabatul jahali ànábì bá jagun gbà tí ẹ̀ sallallahu alaihi wasallam tọrọ òun ló fi lè allamal alamina al-ilma wal adaba so haraba muharabatul al-jahal labade wọ al-Qur'an látòkè délẹ̀ tó bá ń sọ̀rọ̀ lọ ani in kunta min qablihi lamina al-ghafilin Allahu akbar oni alif lam ra tilka ayatul kitabil mubin
inna anzalnahu qur'anan arabiyyan la'allakum ta'qilun nahnu naqussu alayka ahsana al-qasas bima awhayna ilayka hadha al-qur'an wa in kunta min qablihi lamina al-ghafilin. Akramakumullah. Wọ́n tún Yusuf. Yóò fi tì sí lọ́dọ̀ ìpé tẹ́lẹ̀ rí o mọ̀ so ìyẹn fi hàn wá pé allamahul bari Akramakumullah. so Addabani rabbi fa ahsana ta'dibi ìyẹn a rí àpèjúwe Akramakumullah. rẹpẹtẹ tàbá ń ṣí lọ a máa kan àpèjúwe كان من قبل láfi dalalin mubin so a máa kan àpèjúwe oríṣiríṣi níbẹ̀. Now maharabatul jali yẹn òun ni maharabatul marad. Ànábì ní sallallahu alayhi wa sallam táwọn èèyàn dìde ní sí tán pé Tíbù Nábáwí. Ànábì ṣe dókítọ̀ sallallahu alayhi wa sallam kìí ṣe dókítọ̀ Medical doctor. kìí ṣe medical doctor. tí wọ́n bá sọ pé ewé ò kí ń jẹ́ kí ló wá bá débi Tíbù Nábáwí kí ló bá débi alhabatu sauda Àti Ajuwa. Ajuwa Madina so ó wà ẹbọ ni ò dá mọ́ ní pé ká ṣàwòsàn ara wa yìí ó wà so ibẹ̀ ni Tíbù Nábáwí ti jáde muharabatul marad Akramakumullah. ó nìyẹn kò sì sí oògùn kò sí àrùn kan tó wà tí ó lóògùn pé Ànábì gan sọ pé tàdáwà ibadallah ẹ máa ṣe àjò fa inna Allaha lam yadada an Ọlọ́run ò fi àrùn kan kalẹ̀ àfi kí ó fi oògùn ẹ̀ kó fi tẹ̀. Ìkan làrùn tó wà tí ó lóògùn òun ni kéèyàn gbó. Ogbó nìkan ni ológun. Ogbó nìkan ni olóògùn. So ìlàjúná amraduna wa ìlàjúha. So ìwòsàn wa àrùn wa a wà rí pé Sheikh Adam Radiyallahu ta'ala anhu. lábẹ́ dáwà lábẹ́ iṣẹ́ dáwà tí wọ́n ń ṣe Akramakumullah. wọ́n ṣe àpèjúwe tí wọ́n náà ó náwọ́ mú tó sì yẹ kó rorí sí òun ni wọ́n kọ kalẹ̀ yẹn. So bàbá mú wá pé èmi bẹ̀rẹ̀ o ẹ̀yin náà bẹ̀rẹ̀ ẹ̀yin náà rorí sí ẹ má yẹ kí gbogbo wa gba ojú kan náà Akramakumullah. bí kí gbogbo wa da ká gbé àpẹẹrẹ wa ká gbé sínú àbí nǹkan tó ń ṣe wá Akramakumullah. àbóúnjẹ ta ní ká gbé sínú báskẹ̀tì kan. So nǹkan tó ń ṣe wá yẹn àrùn támẹ́ nígbàtí bàbá bẹ̀rẹ̀ Radiyallahu ta'ala anhu. ni wọ́n fi dá mọ́rkázì ilẹ̀. Nǹkan tí wọ́n ṣe sọ ní mọ́rkázì àwọn èèyàn he orúkọ yẹn wọ́n kàn gbé àwọn náà ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ láì mọ̀ kí ló wà lábẹ́
markaz tí bàbá sọ wọ́n ní markaz ibẹ̀ ni a ti ń kẹ́kọ̀ọ́ akramakumullah fusul wọ́n wà ń bẹ̀ tó bá lọ wọnú Taqribul Lugha wàárí markaz yẹn ó gbọ́dọ̀ ní mọ́ṣáláṣí akramakumullah intilaqu da'wa Allahu akbar ìmọ̀ ọmọ kọnu kíláàsì kan wá wọ́n practicalize ẹnu mọ́ṣáláṣí akramakumullah ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní pé ó gbọ́dọ̀ ní ìyáàdà akramakumullah clinic so ìyẹn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ó gbọ́dọ̀ ní matbaa ilé òǹtẹ̀ printing press gbogbo kíní kìí ṣe wọ́n ń ṣeré débẹ̀ àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú nǹkan tí wọ́n gbé dání àti nǹkan tó ń pèpè ẹ̀ àti nǹkan tó ń kọ́ wa pé ká pèpè ẹ̀ ni Qa'atul Munasabat auditorium Ruwaqut Talaba ó gbọ́dọ̀ nílé gbígbé àwọn ọmọ hostel so markaz gbogbo àwọn nǹkan tó kó dání ó pọ̀ tó fi ń jẹ́ markaz tí ó jẹ́ mad ó gbọ́dọ̀ ní maktaba library so gbogbo àwọn nǹkan tó gbọ́dọ̀ ní tó gbọ́dọ̀ kó sínú ní so ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ markaz wọ́n ní kọ́à ibẹ̀ ní yàrá méjì gẹ́gẹ́ bí àwọn ọmọ markaz wọn pọ̀ ń gbà náà tàbí wọ́n wá ń pè ní pé alkọ́à ibẹ̀ padà di yàrá wọ́n ń pè ní yàrá kọ́ so àwọn tó jẹ́ mọ̀súlù ẹ̀ wọ́n wà àwọn tàjíjọ jẹ́ classmates tí wọ́n jẹ́ mọ̀súlù yàrá yẹn wà yàrá kọ́ kìíní yàrá kọ́ kejì so wọ́n kó tírà kalẹ̀ fún maktaba àwọn tírà yìí àdandan kó ní dára àwọn tírà yìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ wọ́n jí ní dára wọ́n ń jí tírà ẹlòmíì gbé lọlé ó fi kúnlé ẹ̀ wọ́n yá o ó gbé lọ ní torí téèyàn bá yá yóò dá padà á dá padà ó jìnà ó jìnà ìwọ náà tó ń gbọ́ mi lénìí bóyá o wà ń bẹ̀ bí ó dá padà kó máa jẹ́ إنما يأكل النار في بطونهم نارا ويصلون سعيرا ó ti gbọ́ ó sì mọ̀ so ó ní wọ́n láwọn tírà tó bá lè kó wá síbí ó tún ní GTB ó ní GTB so ìyẹn bẹ́ẹ̀ matba nígbà tí àwọn bàbá bá ń gbọ́lá lábẹ́kúta àwọn ni wọ́n kọ́ ní àkọ́kọ́ matba
lédè Lárúbáwá akramakumullah tí wọ́n máa tẹ òǹtẹ̀ lédè Lárúbáwá. Àwọn bàbá bá ń gbọ́lá ni radiyallahu ta'ala lábẹ́kúta. Àwọn bàbá tó bí bàbá wa ìmáàmù Abẹ́òkúta lénìí. adamallahu hayatahu. So àwọn ní Bàrà. So wọ́n ṣe ilé oúnjẹ yẹn bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ó tẹ ọ̀pọ̀lọpọ̀ tírà míì. Iná tírà tó tẹ àwọn èmí wà títẹ̀ táwọn èèyàn ń padà jí tẹ̀. Bàbá rí bẹ́ẹ̀. Bàbá kọ́ ṣe kíní èmi náà fẹ́ ní láti Abẹ́òkúta síbí báyìí. Ìmá kó tírà wá yóò di tẹ́klífà, yóò di nǹkan tó gba kíní, yóò jẹ́ kówó tírà wọn. Wọ́n wá bẹ̀rẹ̀ matbá nínú markazi bí matba'atu thaqafatil islamiyya. So oúnjẹ yẹn ilé oúnjẹ yẹn wọ́n padà kí bàbá tó papòdà. Àwọn tí bàbá ní pé kí wọ́n lọ kọ́ iṣẹ́ oúnjẹ yẹn. Ẹlòmíì kọ́. Ẹ̀ngbà tọ́pọ̀lọpọ̀ mọ̀ kí ni hadaf tó wà wàrà lẹ́yìn kíní. Wọ́n rí pé wọ́n dá lé oúnjẹ lẹ̀ ni. Èmi ò lè máa ṣiṣẹ́ lé oúnjẹ. Wọ́n ní pè mí ní àfáà. Bàbá fẹ́ fi ẹlòmíì síbẹ̀. Bàbá ní àwọn tí mo fẹ́ fi síbẹ̀ yìí bí ò bá mọ kéwú tẹ́lẹ̀ yóò di ẹni tó mọ kéwú, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìmá tún àwọn tírà míì ṣe. akramakumullah yóò ṣe mulahidun ilé oúnjẹ wọ́n máa ń àìmọye tírà ló máa kọjá wájú wọn ló máa tún ṣe. So a jiná dáadáa tí ó bá dẹ̀ tí ìjiná tó bá ti ń lọ tó ń bọ̀ lórí kíkà tírà yóò máa dàgbà. ẹni tó ń tẹ náà yóò máa mọ̀ sí. So wọ́n fún wọn ní grace àbí ṣé nǹkan mo lè pè náà ni fúrúsọ wípé opportunity wípé àárín náà wọ́n á di kìíní. Lọ́pọ̀lọpọ̀ wá kà sí pé ẹni tó wà nílé oúnjẹ kò wúlò nìyẹn. Wọ́n fi lé oúnjẹ yẹn lẹ̀. But ńgbà yẹn kó tó di pé wọ́n fi lẹ̀, Ustaz Mashood Abubakar Òbẹ́ à ń pè ní Ustaz Mashood Morocco. Wọ́n wà nílé oúnjẹ yìí nígbà yẹn. Wọ́n ṣiṣẹ́ ń bẹ gẹ́gẹ́ bí mulahiz àti musahih. Ibrahim Abdulkadir òun náà ọmọ Pòbẹ́ ni àbọ́mọ Kétu. Ó wà nílé oúnjẹ ń bẹ, ó ń ṣiṣẹ́ ń bẹ. Síwájú Ibrahim yìí àfáà Musa Busairi òun náà ṣiṣẹ́ ń bẹ.
ìmáàmù wa ìmáàmù Abẹ́òkúta yìí damallahu hayatahu. àwọn náà ṣiṣẹ́ ń bẹ̀. àbúrò wọn kan Jamiu òun náà ṣiṣẹ́ nílé òǹtẹ̀rí àwọn wọn á mójútó ilé òǹtẹ̀rí aláìhàl gbogbo kálukú ṣe ìgbìyànjú ẹni tó lè ṣe. wọ́n rán àwọn kan lọ sí mọ́sárì pé kí wọ́n lọ kọ́ tafkif. kan lọ kọ́ mọ́tí ẹ̀ṣẹ́ igi kí Azari dẹ̀ fún wa ní huruf àwọn aráàfí torí ìyẹn ìgbà tí wọ́n tán lò Edibag machine ni so tán bá to àwọn aráàfí yẹn tán bá to àwọn aráàfí yẹn ni wọ́n á tò so àwọn aráàfí yẹn ni ó tẹ àwọn nǹkan tí wọ́n fẹ́ tẹ̀ yẹn so eléyìí ó jẹ́ ìlànà kan ní ètò mẹ́tìbà àbí ètò tí wọ́n ṣe lórí ẹ̀ so matba ń dúró fún yín pé kó tẹ ìwé kó tẹ tírà ó ń dúró fún yín pé insha'ul masani' akramakumullah bí muharabatul faqr insha'ul masani' wa sharikat akramakumullah. so bàbá dẹ̀ kọ́ nù wàsíyà wọn yí pé mátìbà gbọ́dọ̀ lọ fún mátìbà gbọ́dọ̀ di nǹkan tí ó máa pawó wọlé. akramakumullah. ẹ pé insha'ul masani bẹ̀rẹ̀ níbẹ̀ so bàbá gbé kínní yìí láti lò bọ̀tẹ̀ èwo làwa mùsùlùmí ní ìsìn ń lò èwo là ń lò ìgbà tí Christianity bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú muharabatul marad wọ́n dá léèwé kalẹ̀ school muharabatul jahal so wọ́n dá kalẹ̀ so ìgbà tó yá wọ́n gbé muharabatul jahal yẹn wọ́n gbé lọ muharabatul faqr akramakumullah. so CMS bookshop wọ́n máa gba àwọn èèyàn síbẹ̀ wọ́n ń gbowó oṣù wọ́n ní ẹ̀bẹ̀ ìgbà tó tún yá muharabatul marad wọ́n ní hospital oríṣiríṣi insha'ul mustashfayat akramakumullah. wọ́n dẹ̀ ní catholic ó ní irú àìmọye ẹ̀mú ìgbà tí mo lọ sí Amẹ́ríkà mo rí irú ẹ̀ yá sí pé àwọn catholic ló ní tí wọ́n dẹ̀ ní schools tí wọ́n ní hospital yẹn lé ní àwa mùsùlùmí òṣì ń bá wa jà òṣì tó ń bá wa jà yìí tí ìdí ọrọ̀ Ọlọ́run sì kọ́ sí wa. Allahu akbar. ẹ̀sọ́ dualul Khalij tí ò lówó Bahrain ní Qatar ní Saudi ní Kuwait ní Abu Dhabi ní Dubai ní èwo ni ò ní owó máa dhalik
àwa mùsùlùmí pẹ̀lú owó yìí à ń ṣẹ̀mí nínú òṣì tó pọ̀ tó sì ń bá àjà. Kò yẹ kẹ́nìkan lówó tó àwa mùsùlùmí Allahu Akbar. láyé lé níta wà yìí, ibi tọ́lọ́run kẹwàá dé. níbi tọ́lọ́run kẹwàá dé. So ìyẹn lẹ́gbẹ̀ẹ́ kan a máa ṣí lọ bẹ́ẹ̀